Ẹ kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin olólùfẹ́ Tóyìn Tomato Television. Gùdùgbẹ́ mi tún ti já o lágboolé àwọn òṣèré tíátà Yorùbá ilẹ̀ wa. Nítorí pé Omooba Adeyemo náà tún ti jẹ́ ìpè Ọlọ́run ní ọjọ́ Ajé ọjọ́ 22 oṣù tí a wà yìí. Lásìkò tí àwọn akẹgbẹ́ rẹ̀ múra àdúrà ọjọ́ kẹjọ tí wọ́n fẹ́ ṣe fún olóògbé Murphy Àfọlábí tó ṣẹ̀ṣẹ̀ papòdà láàrin wọn tún ni Omooba Adeyemo náà tó ti fòṣánlẹ̀ tí ó sì ti change àdírẹ́sì. Ọmọ Ìgbómìnà ni bàbá yìí tí a sì gbọ́ pé àìsàn kíndìnrín ti ń dà láàmú láti ọdún díẹ̀ sẹ́yìn. Lásìkò yìí àwọn iléeṣẹ́ ńláńlá kan dìde ìrànlọ́wọ́ fún tí ara rẹ̀ sì ti yá o. Lójijì ni àìsàn yìí bá tún bẹ̀rẹ̀ tí ó sì ti gba ẹ̀mí ẹ̀ ní ọjọ́ Ajé, ìyẹn ní àárọ̀ ọjọ́ tí wọ́n múra ayẹyẹ ọjọ́ àdúrà ọjọ́ kẹjọ fún Murphy Àfọlábí. Tí ẹ ò bá gbàgbé pé ọjọ́ kejì tí Murphy Àfọlábí kú ni Wùnmí olówó Candy tóun náà jẹ́ òṣèré tíátà lòun náà fòṣánlẹ̀ ló kù o. Àìmọye fíìmù la gbọ́ pé Wùnmí ṣe kí ó tó papòdà. Lára fíìmù rẹ̀ ni Àwáwù àti Fọláṣadé Gold. Ní báyìí tí àwọn òṣèré tíátà tó múra àdúrà ọjọ́ kẹjọ fún Murphy Àfọlábí ni bàbá Ìgbómìnà ìyẹn Omooba Adeyemo náà tó sì jẹ́ ìpè Ọlọ́run Olódùmarè. Ọmọ Ìlá-Ọ̀ràngún ni bàbá yìí tí ó sì máa ń kó àwọn ipa tó dáa nínú fíìmù Yorùbá. Àìmọye fíìmù ni bàbá náà ti ṣe. Àdúrà tiwa ni pé kí Ọlọ́run Olódùmarè kó fi òpin sí ikú òjijì lágboolé àwọn òṣèré tíátà ilé wa. Bẹ́ẹ̀ ni kí ó lọ́ra ẹ̀mí gbogbo àwa tá a kù lórílẹ̀‐èdè ayé. Bẹ́ẹ̀ ni kí ó sì fi òpin sí ikú ọ̀dọ́. A kò ní rí ju yìí lọ lórí ìròyìn péréńte lórí tẹlifíṣàn Tóyìn Tomato fún ti ọjọ́ òní. Ìpàdé wa tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. Ire kàbìtì ni kó jẹ́ tiwa o. Ẹ ṣé gan.